السماوات والأرض أنت قدير سبحانه ولا يدري تعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من إلا منسى واسع كرسي السماوات والأرض لا يؤوده حفظهما ولا العلي العظيم قل أعوذ برب الفلق من شر ما علق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس aku menjadi ọmọ ìdùnnú mà ní ẹlẹ́kùn ẹ bá ń ṣe lè lábẹ́ kan fún màmá wa tí wọ́n jókòó màmá tán jẹ́ àríjókòó jóni àti ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kan àwọn òbí wa ti ń lọ láyé àwọn òbí wa tó lọ àmọ́ ká ṣẹ̀tẹ́n ẹ bá ń ṣe lè láfẹ́ kan fún màmá gbogbo ògbà tí màá mi ọmọ lò lórílẹ̀ ìtẹ̀láyé lára gbogbo àwa tán bí tí àjẹlò pọ́nù jẹ́gbọ́n wa yìí mọ́jọ́ ya yóò fi ẹ̀yìn ọwọ́ mọ́jọ́ fi mojú lórí wa ẹlẹ́pàá àti àmọ́ kọ́ba mi sí ámì nà fún wa. إلى في قريش إلى في مدى السكاء والسيف ليعبد هذا البيت الذي أتانا به. أسألت إنه بابا الإمام محمد توفيق tí wọ́n jẹ́ èmi ni mùdífù lìyẹ́wò lẹ́nu èmi ni olùgbàlejò àgbà sẹ́ẹ̀bùnú tó mo fẹ́ra ń bẹ́ èmi ni olùgbàlejò àgbà níjókòó yìí àmọ́ èyí ni ẹni tá a wá jẹ́ ìbáríkà rẹ̀ bàbá wa ní ká pé ó kọ ọmọ yìí jáde láì ní gbọ́dọ̀ wa lásìkò bákan náà bàbá dókítọ̀ wọ́n làwọn náà tẹ̀lé wọn àṣẹ látọ̀dọ̀ tiwọn bàbá wa agbọ́dọ̀mùdí ó kọ̀kọ̀ bàbá wa Abubakar Siddiq abọ́bàdí ó kọ̀kọ̀ àti gbogbo àwọn àfáà àti bàbá mi yìí tí wọ́n jókòó pẹ̀lú pé mo ti wò wọ́n bàbá àwọn àfáà ni wọ́n dé nígbà wọn délẹ̀ kan wọ́n wà ń kí àwọn àbúgbà kan kí àwọn bí ìwà tí wọ́n bá ọmọ ẹgbẹ́ wọn ṣeré wọ́n wà ń káwọn àfáà bẹ́ẹ̀ bàbá aburúkú ní sẹ̀mí ẹ̀ sí àyíká bẹ̀rẹ̀ àdúrà aburúkú ní sẹ́yìn wọ́n ló kọ́ ọmọ ọlọ́mọ jẹ́ ọlọ́run àtìlẹyìn adé Muhammad ìforíkorí bàbá ọmọ àti ọmọ lẹ́yìn tó lóhùn sọ láti sáàtì rẹ̀ lóhùn wọ́n ló kọ́ ọmọ wa tí ọmọ jẹ́ Abdulazeez àbí ẹ dákun ẹ wí ẹ pé Abdulazeez ìtumọ̀ rẹ̀ ní òkè ẹni mọ́ ìtumọ̀ rẹ̀ ní àbá Imam Taofeek wọ́n ní ìtumọ̀ orúkọ yìí ní ẹrú ọlọ́run ọba tó tóbi ẹ jẹ́ pé Allahu Akbar tí a bá fẹ́ kó kọ̀ yìí dún lára rẹ̀ àjọ Al-Qur'an ètò ẹsẹ̀ nígbà máa sọ̀rọ̀ fún tèè gbọ́dí àmọ́ ẹkún tó pa mí lórí ọ̀rọ̀ wọn látàsìkò yìí pẹ̀lú àgbàríkà àti ìgbẹ́lẹ̀ yìí ọlọ́run sọ dẹ̀ ọ̀fẹ́ kọ́lọ́run ò fi sọ mí lẹ́nu rẹ̀ kí n pẹ́ abẹ́ bàbá àti kúnra wa náà nù àti kúnra wa náà nì bọ́yá ọlọ́run orí tí irun dúdú ti yín tẹ́ẹ̀ ti sin lọ́run tó di funfun kọ̀ wá fẹ́ títè lé ọkùn lókè di funfun tí ó fi gbà á lójú ẹ̀rọ lójú àdáṣe yín mọ́ wa tó ti rí nù ọmọ yìí jẹ́ Abdulazeez ẹlẹ́pẹ̀ẹ́ bá ń wí bẹ́ẹ̀ gbogbo àti àwọn tí ń bẹ lára tẹ́tì yìí ẹ̀ máa tẹ́wọ́ fún kútùbà rẹ̀ ìyá rẹ̀ láwàá sí fún ọmọ yìí jẹ́ Abdulazeez mo fẹ́ pè gbogbo ẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà ni o Abídèmí ẹ máa bá ń wí Abídèmí mo mọ orí Olúwa Ìṣọ̀lá Olúwa fẹ́ràn mi Olúwa ti fẹ́ Olúwa ò ṣe nǹkan tì Allahu Akbar ẹlẹ́pẹ̀ẹ́ pé Allahu Akbar kò sáṣẹ ti fowó kọ ọlọ́wọ́ bí Allahu Akbar ọmọlé kan ọmọ arájí àdúrà tí ń ṣe fọmọ yìí fàánì fọmọ nǹkan márùn wáyé márùn àrùn kò tí ì pàwọ́ lórí afáàní àkàwásù ní al-khamsi òun nàgá ayatollah ní àmì yẹdùn wà á fọfọmù kò dínú wà àìnú kàm márùn àrùn náà nù èmi àti yín ti jọ ní àti mọ̀ wúlò rẹ̀ bá ti ń lò lọ́wọ́lọ́wọ́ Abdulazeez ní márààrún tiẹ̀ náà tó mú wáyé tè má bá ti lò gbogbo àkókò tí ọba má bá ti lò ọlọ́run ìtọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé yẹ dùn ọgbà tí ọba máa gbà nǹkan mú dákun ọlọ́run wọ́n sọ̀rọ̀ yìí láàrọ̀ wà á ń fún ọlọ́run gbogbo àyè tí ọba máa gbà kọjá òun àlùbáríkà ní kọ́ máa fi mú rẹ̀ bọ́ tí ọba máa wá lò ó ọlọ́run má di ọmọ yìí ní mú fàmú gbogbo ìgbà tí ọba máa sọ̀rọ̀ láyé tí ó fi kalimatu musa'ada kalimatu musharrafa tí ó fi sọ̀rọ̀ báyìí ọlọ́run má ya ọmọ yìí lónìí wàhún dínú etí wọ́n jọ yọ gbàgbọ́ yà láyé wọ́n jọ gbàgbọ́ yà láyé wà áyè ọ̀kẹ́ torí orin ẹ̀yìn àbọ̀ ní àlùlù torí orin ni wọ́n fi kápú parí rẹ̀ àìnù ní ìtọ́padé ẹ̀
ó wà tọmọ yìí ọba lójú rẹ̀ fún ṣiṣẹ́ má fọ ọmọ yìí lójú. èyí tó wá jẹ́ jù ó ti dọ́kùnrin yìí tí ó kó múná fẹ́ dá sí táàdì lẹ́pọ̀ Muhammad wí pé àlẹ́bí ní fi ń ṣe ìyànà tó bá dijọ́ àkìyàmà kí ni àwọn tí ọmọ bí ọmọ àlẹ́bí ní ẹ máa bí kọ́pọ̀ torí kí n lè fi ń ṣe ìyànà tó bá dijọ́ àkìyàmà ọ̀nà táwọn àgbàbí náà lábẹ́ wa ni ọlọ́run tọmọ yìí ọba ló tiẹ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ yìí ló kò bọ̀ fún ọlọ́run àgbàkọ́lá tàbí ọlọ́run ẹ̀yin jama ẹ bá náwó síyàwó mo fẹ́ drop mic ẹ bá náwó síyàwó ẹ pọ́lọ́ wọn ní da lẹ́bi lẹ́ẹ̀dẹ̀ Lukumanu báàbí ó ti ṣe o Fatima Siba ó gbìyànjú o pẹ̀lú pé mo tún ṣe tó rántí yìí náà ṣe àájà Fatima Muhammad Raji ọlọ́run ò ní tó ọ lẹ́bi ọlọ́run ò ní tó ọ lẹ́bi látàkókò yìí lọ onú àwọn àgbàlagbà ó kó onú wa yìí ó padà dúpẹ́ fọlọ́run lára wọn. àyájọ́ Lukman kò sí bó ti wò kó rí kò ní fẹ́ sẹ̀ rí mọ́ bàbá yìí ò ní fẹ́ sẹ̀ rí káwá jẹ́gbẹ́ ìjọba ti dojú kò yìí àmọ́ gbogbo ọ̀nà tí ò sáájú gbà fi sẹ̀ yìí ọlọ́run mo fàlùbáàkì ẹ̀yìn tẹ́ ẹjọ́ kò yìí mo fi bẹ́lọ̀ fún àyájọ́ Lukman. ó ń ṣe bẹ́ẹ̀ ní Ìgbò adára ní màá ń ṣe bẹ́ẹ̀ ní Ìgbò adára nígbà tó bá ti gbèrò kó burú fún ọmọlá àkejì ànígbà tó bá ti gbèrò kó dàrú fún ọmọ ẹnìkan dáhùn ọ̀rọ̀ rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa bọ́bá sunkún látàárọ̀ dalẹ́ ó tún wá sẹ́rí padà kó lóhun ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni èmi á dára ọmọ mi ṣe bẹ́ẹ̀ ni nígbà tí n bá ti gbèrò ó burú fún ọmọlá àkejì o tí n bá ti gbèrò ó burú fún ọmọ nìkejì ọ̀rọ̀ mi ń ṣe bẹ́ẹ̀ ni. ẹlẹ́kùn ẹ̀yin àgbàlagbà ẹlẹ́kùn ẹ̀yà mi ni ayò dá fún un dákun pẹ̀lú ìpínlẹ̀ òkú ìgbà yín lásìkò tí n bá sọ pé bí mo ṣe fẹ́ ṣe bá ní inú náà gbàgbé pé mo tún fẹ́ lọ Ìbàdàn dákun pẹ̀lú ìpínlẹ̀ òkú tí ọ̀rọ̀ adé kí n fi máìkì pé tí ò ní jẹ́ n fi ké náà ni pé mo fẹ́ dá àṣà fún wa ni gbogbo títọ́ bá bọ̀ yóò rí bẹ́ẹ̀ fún wọn náà àmọ́ láti òyìn lọ ọlọ́run gbẹ́fọ̀ ánì tẹ́mi ni wọ́n pèrè ọlọ́run gbogbo tí ń jẹ́ fún pátápátá ọlọ́run ó sùpò olùgbèsè ayé yín. ويا من ضل عنه والشقاء ويا من جعل اعداءه الرجال ويا من رفع لسان الى السماء ومن جعل من ظلمته الوجوه اخرجه ويا من جعل معكم من ينفعني ويا من سبحانه ونال من السماء من الغسل والامن والامن آمين ولكل نساء وجميع مسواد الاخره آمين بأقدم النساء نساء كالقديم رجائي الله أكبر وكيل لمن هدى ونسيب عندنا سجدنا وسجدنا له فكسرنا مدي من دونه وعلينا ومثله هكذا من إيمان يا بابا سباي بابا كي أكارك ما بابا مبيت بابا سيسي أكارك ما abajan akar kama abajan abajan eyo kala se ẹ wá bá tún eléyìí ẹ bá ń pè bò náà wọ̀rún bárún bákin ayélujára ẹ dìde ipa ojú yìí tó pọ́n yìí tí ọba fi gbìgbà sílẹ̀ sí lónìí èrò òdùnnú lẹ́gbọ̀ọ́ ẹ wá tẹ́wọ́ yín báyìí ọ̀dà mi wọ́n sọ fún ma o ọlọ́run dé o ọba nàná Fatima sọ̀rọ̀ lókè níwọ̀nba péréte lẹ́ẹ̀kan àdéhùn tí ń bẹ láàrin wa àtọ́lọ́hún ẹnìkan ọ̀ma o ẹnìkan ọ̀ma káwọn afáàsì jókòó níbi ìpè yẹn báyìí tó ń ṣèlò rahamati ni kó má sọ ìké kalẹ̀ ní ìké ọlọ́run sì ní sọ kalẹ̀ ní kó bàtà wà nínú mọ́tò tá a ti wọ́n lọ wákàtí lẹ́ta lókè ìjọba ẹ̀yìn wọn lò nbàtí lẹ́yìn àyìn ti fẹ́ òjò ń wá tó padà lọ sún á ní àpẹẹrẹ ńlá ní ìrìn níbi tí mò ń lọ yìí àsáwọn àwọn ìmọ̀ àfọ àtẹlẹ ọ̀gbẹ́ kí wọ́n bá pàdé náà ní. Bàdá Lukman
tẹ́ bá bọ bàtà ẹ bọ bàtà ẹ tẹ́ bá lo aago ẹ bọ aago yín lẹ̀ ní drop mic ní sinà sẹ́ àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n padà rìn ní kàké àwọn àgbàlagbà aláìwọ̀ ìgbọ́n ẹyọ fóònù yín náà kó bẹ̀ tẹ́lẹ̀ tí a máa sọ ni ọmọ ike bá dáṣọ bí àgbà kò ní láti sàbí àgbà tá a bá fẹ́ sojú mọ́ fẹ́ gbà rè láàdì kọ́ rẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀lá bíbí pàṣẹ bẹ́ẹ̀ wọ́n ní láàyè àṣẹ tàwíkì ìwọ̀n gbàgbé dáńkó pọ̀ sí i ọlọ́run wọ́n la bíbí àtẹ́bà kùnà wọ́n láì ní kọ́ ọlọ́run ayọ̀ ìgbọ́n ẹ̀sọ́ fọ́lọ́run pé orí wọ̀bì á ní mo fẹ́ ẹ̀ wá ní gbọ́ wọlé ra wọn orílẹ̀ yóò lè borí wọ̀bì á wọn èyí tọ́fẹ̀ ni ẹ wá dẹ̀ ní ẹ̀bá náà ẹ pé orí wọ̀bì á ní mo fẹ́ ẹ lọ́kùnrin tí ọ̀gá lè ní gbólóhùn yìí tí ọ̀gá lè wí ọ̀dàkẹ́ ẹ bá náwó sí wọn ẹ bá yí ọ̀pọ̀ àrọ̀ pé wọ́n ṣẹ́sùn wọn. ó ti tó ó ti kásìkò rẹ̀ fún èyí títí ṣe é bọ̀ yẹn onírèsè rẹ̀ tó bá lóun òfin bá má èyí tó fi ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ẹ lọ́kùnrin bá ń kú fọ́gbọ́n lára alẹ́kùnrin Lukman Muhammadu Raji Adébáyọ̀ yìí ẹ bá ń kú wọn pé ayé ọ̀pọ̀ àrọ̀ kọ́ ṣẹ́sùn wọn. èyí táwọn èyí tó fẹ́ gbọ́ ẹ tó bá ń wí ẹ lọ́kùnrin ẹ táwọn EFCC ọmọ àlejò ẹ lọ́kùnrin bá ń wí pé àwọn EFCC ọmọ àlejò ìnáàtò ìnáàtò nílàdá ni ìnáàtò ìnáàtò tabara tẹ ìnáàtò ìnáyẹ tán ìwà tẹ ìjásá rẹ tí bàbá mi wá fọ bíi tí wọn fi hàn mí nínú gáyàtul maqsud al-kubra bàbá yìí ni wọn fi hàn mí ẹni bí a ti pàdé ní àfa òní sóra yìí àmọ́ tẹ kọ́lá wọn sọ yìí gàtà tẹ wọn wá fún fúnra rẹ yìí wọn pe tí lẹkẹ ní gáyàtul maqsud al-kubra ẹni tó dà wọn lọ wa torí kì í sọ̀rọ̀ orí là ń sọ̀rọ̀ ẹ wá bá ń tẹ̀yìn náà tẹ̀yìn náà papọ̀ àwọn ká tó pé ayọ̀ àlùkò ìtẹ̀ ẹ̀rù kọ́lọ́mù ò ní ṣe fún yín ẹ gbọ́ mi ìtẹ̀ ẹ̀rù kọ́lọ́mù ò ní ṣe fún yín tọ́dún yìí ó fi kolẹ̀ yìí tẹ̀ léèrè tẹ̀ lérò pé sábàrà rẹ̀ ka. bàbá tẹ̀ bínú ìtẹ̀ tẹ́ wò pé sábàrà rẹ̀ ka ìwọ ọdọ́run àdáwù la akínú yìí sọ wíwù ọba tí láàká ìkó ní ronú pé bó ṣe wà ní ìtẹ̀ wá dérò pé ọgbọ́n sábàrà rẹ̀ kà kẹ̀yìn sẹ́sọ òṣèlú ni sábàrà rẹ̀ kà tẹ́ ẹ bá lérò bẹ́ẹ̀ ẹ wá dà ní ẹ̀rẹ̀ iná àti ìní ẹ̀yọ̀ fẹ́lá kì ó ti dà ní ẹ̀ ẹ̀yin àgbàlagbà ẹ bá ń ṣe ámìnà fún wọn ẹ jẹ́ àti ìní àti ìní lápapọ̀ ya rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar ẹ bá ń ṣe ámìnà fún wọn يا من يسألك يا إله الأولين والآخرين أن ترزقنا رزقا حلالا وأن تغنينا بفضلك وأن تذكر لي آدم ما خالد يسرك بأكل ما يوشي أي كلوشي نزة وإني أجيب وقت عجتي بما قال لي السماوات والأرض تيا طوعا أو كرها قال تعطينا طائعين الوها الأجلة الساعة بارك الله فيكم وعلينا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم ẹjẹ sí àmì lápapọ̀ gbogbo wa tá a bá wọn sí àmì níjókòó yìí tí àwọn ìmọ̀ tàbíkì tó bá ká mọ́ àdúrà wa á fi ilẹ̀ o kì í ṣe bá mi sílẹ̀ àmì tó bá ní lágbára kó mu wá kó náà wá máa gbé àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà á tó bá gbà tán má fi pa mí lẹ́kùn àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà á tó bá gbà tán má fi kàdún pé àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán jẹ́ lè rọ́pẹ́ dá àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán jẹ́ lè rọ́pẹ́ àdúrà bá gbà tán tìràwọ̀ bá tán tìràwọ̀ bá tán tán tàdúrà bá gbà ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́ ọlọ́run má ṣẹ̀mí ẹjẹ́ sí àmì àwọn gbogbo ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́ ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ ọlọ́run má ṣẹ̀mí rẹ̀ jábútẹ́ ọlọ́run má ṣẹ̀mí jábútẹ́.
ọba tí wọ́n tó wọ́n ṣe wọn ọba tí wọ́n tó wọ́n ṣe wọn ọlọ́run wọlé abíbí àti ẹgbẹ́ ọmọ wọlé àyè ìgbọ̀rọ̀ wọn làwọn ṣe oṣù àdáyé tó wà ní àfààní àti ìgbọ̀rọ̀ rẹ̀ ọlọ́run fún àbí ọ̀pá tẹ̀sí náà ọlọ́run ọ̀rọ̀ ní àìsàn ọba fún wọ́n yóò gbà sí orí tó bàbá wa yìí tí wọ́n fún wa ní sáyìn láti ẹ̀kọ́ bàbá wa ọlọ́mọdé àyàwó ní ọmọdé tí lè bá sàfà wá tó ní ìgbà àfà ọlọ́mọdé àyàwó ní bàbá máa gbà ọlọ́mọdé àyàwó ní ọlọ́mọdé àyàwó àbájú tó ní àdìmọ̀ alábọ̀dé tó ní àwọn ìwà bí ọlọ́run ẹ̀yà bí ẹ ti ń wọ́n ní ẹ̀kọ́ orí ní ọlọ́run ní ìjà padà bàbá ọdún òkú fún ọ̀rọ̀ mi bàbá ní wá ẹ̀sùn bàbá ní wá ẹ̀ tí ń bọ̀ kódà àyájú àlùfẹ́ẹ̀nù òbí náà ká ní sílẹ̀ yìí pé mọ̀ mẹ́fà tà mí ìjọba àmọ́ lọ́wọ́ mi ayé máa lò ẹ́ ọ̀pọ̀ nídùú nínú ẹ̀ ọmọ àti bọ́ nídùú yọ àdàkùdà débi náà ó fi lè gbà mo ti bọ́ nídùú náà dúpẹ́ ọmọ àti bọ́ nídùú náà yọ àdàkùdà débi náà ó fi mo ti bọ́ nídùú náà dúpẹ́ ọmọ àti bọ́ nídùú náà yọ àdàkùdà débi àti sọ̀rọ̀ ló kọ́ ọ̀kadà kò ló kọ́ ọmọ náà nìyí àbàbà wọ́n bá kọ́ sí i àyè ìdílọ́lọ́mọ àgbà wọ́n máa ń jẹ́ apple àbíyìn àbídèlí mọ́mọ́ olúwa ìsọ̀lá olúwa fẹ́ràn mi olúwa ti fẹ́ olúwo ṣe ìtẹ́tì ọ̀dá nìkan ọ̀dá síbò ní òsì ní àwọn ẹ̀bá kọ́ sí ọ̀dá síbò ní ọlọ́run gbogbo ẹ̀ pátá ní kọ́mọ̀ yìí gbogbo ọkọ̀ yìí kò jẹ́ ọdẹ ẹ̀fẹ́ ayáfọ̀ èyí ta ìṣúná rẹ̀ ta tó rẹ̀ ta bá a sọ àwọn ọmọ wọn máa bẹ̀rẹ̀ àbí ẹ̀yìn tẹ̀ yìí ò lè kó bá a ṣe pé o. Masha Allah. Takbir. A dúpẹ́ fún àwọn bàbá wa yìí náà. Bí bàbá náà ṣe ń ṣe ètò ẹ̀ wọ́n jẹ́ kí n rántí àwọn wọ́n gbé mi lọ sí Ìbàdàn. Wọ́n fi kó lára bàbá wa bà sínú àná. Kó lára bàbá wa mẹ́tàlá. Kó lára bàbá wa ìmáàmù òkè ààrẹ. Kó lára bàbá wa ṣé bàbá. Ó wọn náà gbogbo àwọn ọjọ́ ilé tó orúkọ lọ́wọ́ kan ti gbọ́ ayé nígbàmọ̀ àbá ìṣọ́wọ́ àbúrò àwọn ọ̀fẹ́ ní. Lẹ́yìn ìgbé ẹgbẹ́ tó ṣe àbúrò ó fi wọ́n láwọn ọjọ́ ìpínlẹ̀ síwá ní ìgbàgbọ́. Àmọ́ tí nǹkan tó bá ṣẹlẹ̀ àní jókòó sí ti bá jókòó sí káṣá tó wá tẹ́lẹ̀. Ó náà nítorí ọmọ wa tuntun Abdul Azeez Ìṣọ̀lá olúwa fẹ́ràn mi àbíyè mi olúwa ti fẹ́ obìnrin olúwa ọlásùgbò mi olúwa ò ṣe nǹkan tì ọlálẹ́kan tí wọ́n máa lọ bẹ́ẹ̀. Lọ́dọ̀ àwọn ọmọ àtijọ́ ọwọ́ fẹ́ gba owó òkèlè fún mi. Wọ́n bàbá wa ṣe òkú ọ̀gbìn. Ọmọ wọn ló wù mí gómìnà bàbá owó òkèlè. Bàbá mi ò ní wà ní ìgbèlè tí wọ́n gbé náà ní àbá mi lọ́wọ́. Kékeré máa ṣe lọ. Wọ́n ti pe ní owó yìí. Pé kí mo ṣe ń gbà yìí, àwọn làwọn ń gbà. Àwọn tẹ̀lé kú wá gba owó òkèlè bí fún ọmọ. Bí a fi àṣírí náà ní pé ní àá àwọn èèyàn máa ṣe àlejò mi dáadáa. Ọmọ wa ní pé ní pé àwọn tẹ́lẹ̀ làwọn ọ̀fẹ́ sílẹ̀ nípa owó òkèlè Abdulaziz. So máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Abdulaziz náà. Wọ́n lè gbóúnjẹ. Ọ̀nà àwọn ọ̀fẹ́ sí ìlú. Wọ́n ti kéde gbogbo àwọn ọmọ ìgbà. Àfọ́ máa gbà fún Ìwọ̀n àtọ́lọ́ ti lè ṣe lè sí. Gbogbo àwọn àtàwà ń jòkó bí wọ́n máa gbára jù lápẹ́kọ̀ọ́ owó ìpínlẹ̀ wa. Wọ́n á gbà lówó kìtì. Tó wọn náà ní orí àkúrò àwọn aláṣẹ láti kàdà pé wọ́n ìfowó ẹ̀kọ́ lórí owó ẹ̀sìn tó lọ́wọ́ àṣekò ní etí ọ̀dọ́rẹ́ tẹ̀sí ní ìlú ìfẹ́gbà. Látọ̀dọ̀ bàbá wa sí ọ̀sìn bàbá lọ́sẹ̀ àwọn kan. Wọ́n ní àwọn àwọn máa ń ṣíṣe
àwọn òfin mẹ́ta ọdún àpinnu àpinnu àti nítorí pé ní oníkẹ́ ẹrú ọlọ́gbọ̀n ọba tó tóbi tí ọlá ọlọ́run ṣe bá bẹ̀rẹ̀ sí tó tóbi èyí kíkù tọ́lọ́run ṣe fún tó tóbi la bá wa ọ̀lájì àpẹẹrẹ ọlọ́run fi 5,000 kí ẹ fi gbà àti ilé àfúnwárá gbogbo ẹni wá fún oko sí o ẹni wá fún oko sí bàbá ìmọ̀ ẹgbẹ́ tí wọ́n ìfọ́ níbo ni bàbá Brazil ẹ̀tọ́ bàbá Brazil wọ́n ti dìde ìlú ìlú àfẹ́ parí ẹgbẹ́ náà ó yá abẹ́kọ̀ọ́ òkú náà wọ́n ọba ṣé ọmọ wọn ní kàbí wọ́n fi àmì 2,000 naira. Ọba wa láti àbùtẹ́ ní lásìá wọ́n àwọn ọmọ ní 5,000 naira lọ. Àwọn ìdílé 5,000 bẹ́ẹ̀ ló ṣe ní ìlú wọ́n 10,000 kò ṣe. Nígbà náà fún àgbájú ẹ̀ka àpapọ̀ kí ọmọ òṣèré ó ti sọ̀tọ̀ lọ́lẹ̀. Ó yá owó kò lọ́wọ́.